Ẹ mọ̀ lẹ́ńbẹ̀ ń ẹ̀yin èèyàn mi, ṣáláfíà lẹ́wà ṣe dáadáa ni mo bá yín. Bí mo ti máa ń sọ pé ká tún tó ṣẹ́jú ká tó là, ìbọ́sẹ̀ ló tún ti parí yìí, bí ìparí ọ̀sẹ̀ la tún ti dé. Òní tún ní ọjọ́ àbámẹ́ta mìíràn, ọjọ́ Sátidé. A mọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí iṣẹ́ rí ẹni tó bá ní ìṣòro kan àbí kejì, àbí tí nǹkan mú dundundun, òun ni ó mọ̀ pé ọ̀sẹ̀ ọmọ ya tó bá ti rò, a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó yá lójú wa, nítorí pé ìrànlọ́wọ́ rẹ̀ iná la rí gbà. Torí náà nítorí tiyín àti tèmi, mo dúpẹ́ lọ́wọ́ Elédùà pé ó mọ̀ tún ṣeun nínú ayé wa. Lọ́jọ́ tòní, ẹ mọ̀ pé tó bá ti dọjọ́ tòní báyìí, ìtàn dénú. Wọ́n ní tọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí, àwọn àgbà wọn ò ṣe kíni, wọ́n fi ìtàn balẹ̀. Ìtàn tí mo fẹ́ sọ lọ́jọ́ tòní fún wa, pé kí a máa fi gbádùn, ká fi ṣègbádùn òpin ọ̀sẹ̀ wa. Ó dá lórí ìtàn ọ̀rẹ́ méjì kan. Ìlú kan wà, ìlú tó rẹwà, wọ́n ń pè ní ilẹ̀ Olújì. Nílùú yìí tó bá ti wá di ẹ̀ẹ̀kan lọ́dún méjì, wọ́n máa ń ṣe ayẹyẹ kan tó jẹ́ pé bí 20 èèyàn lásìkò ni wọ́n ó fún ní oyè. Bí wọ́n ti máa ń ṣe lórílẹ̀-èdè tèmi náà, tó jẹ́ pé tó bá ti di ọdún kan pàtó, wọ́n ó fún àwọn èèyàn lóyè lọ. Wọ́n ó dá iṣẹ́ ribiribi tí wọ́n ti ṣe, wọ́n ó dà mọ̀ láàrin ìlú. Bí wọ́n ti máa ń ṣe náà ní ìlú ilẹ̀ Olújì. Ó wá bọ́ sí àsìkò ọdún méjì tó máa ń pè, ó wá pé wọ́n fẹ́ fún àwọn bí 20 èèyàn, wọ́n fẹ́ fún wọn ní oyè. Torí náà ọ̀rẹ́ méjì kan ń bẹ lára àwọn 20 ènìyàn tí wọ́n mú ní ọdún tá à ń sọ̀rọ̀ rẹ̀. Oyèbádé àti Oyènẹ́kàn. Wọ́n ti mú ọjọ́ oyè. Ní Oyèbádé àti Oyènẹ́kàn wá jọ bára wọn sọ̀rọ̀ pé, ọ̀rẹ́ mi, irú ìfinijoyè yìí, a mọ̀ nílò aṣọ ńlá tó wuyì gan, tó wúwo dáadáa, tó lè bá irun tá fẹ́ ṣe mu. Àmọ́ a wo ìtẹ̀lẹ̀ àpótí wa, ní gbogbo aṣọ tá a ní àní tó wuyì tó ṣe é wọ̀ lọ sí irú òde báyìí. Kí la wá fẹ́ ṣe sí? Inú Oyènẹ́kàn wá ní, ó ṣe já lọ bá Ọ̀túnba. Ẹnìkan ló wà láàrin ìlú wa tó jẹ́ pé bóyá ó ní kìmí, tó jẹ́ pé ó nírú aṣọ tí a lè lò. Àwọn méjèèjì bá ní àwọn ò lọ bá Ọ̀túnba ìlú wọn, nítorí pé ó lówó, ó ní fọ́n, ó lè kanná. Lẹ́yìn òun àti kábíyèsí, àwọn méjèèjì nìkan ló ní irú aṣọ tí ó wuyì. Kí laṣọ tá à ń sọ nílẹ̀ Yorùbá? Tá a bá ní sányán, wọn ò ní sányán ni bàbá aṣọ, tó jẹ́ pé téèyàn bá bù sára tí wọ́n bá ń ṣe nǹkan ìbílẹ̀, nǹkan ìṣẹ̀ǹbáyé, nǹkan àbáláyé, olúwa rẹ̀ ó sì wuyì dáadáa. Ní Oyèbádé ló kọ́kọ́ lọ sí ilé Ọ̀túnba. Bó ti débẹ̀ ló ṣe kókó. Wọ́n bá ní àwọlé. Bọ́túnba ti rí báyìí, nínú rẹ̀ bá dùn pé àwọn olóyè lọ́la, ẹ mọ̀ káàbọ̀, ṣé àlàáfíà ní kí n mú wá lè ṣe fún yín. Bó ti wọlé tó ń kí lọ́tùn lótùn, tó ń kí lósì. Òórùn tó gba imú rẹ̀, òórùn oúnjẹ tí Ọ̀túnba ń jẹ lọ́wọ́ ni. Iyán àti ọbẹ̀ ẹ̀gúsí ni. Kábíyèsí Olódùmarè. Ní òórùn yìí ṣe kíni, ní ń fẹ́ lẹ́lẹ́ tí ń fẹ́ rírì. Ló bá ní, wo Oyèbádé jókòó fi kalẹ̀ sí. Bóyá ó bá sáré pé ọmọ ọ̀dọ̀ rẹ̀, bóyá ẹ wá bá mi gbọ́ oúnjẹ fún ní. Bá ní ní sùúrù Ọ̀túnba ní dákẹ́dákẹ́, gbogbo tó bá wá mọ̀ sọ tó kọ́ jẹun ná. Ọ̀tọ̀ láyé bí, fi nǹkan sínú ná. Ènìyàn bá wò pé bóò ni àgbàlagbà ó sì máa wá mọ̀ báyàn sọ̀rọ̀ téèyàn ò ní rárá. Wọ́n ní wọ́n jẹ́ wọ́n gbóúnjẹ wá. Bí wọ́n ti gbóúnjẹ dé ní òórùn oúnjẹ yìí, ẹ̀gúsí àti iyán. Wọ́n ní iyán ló ń jẹ. Róró oúnjẹ gidi. Ló bá jókòó tí oúnjẹ ló bá bẹ̀rẹ̀ sí jẹ lọ. Bí Ọ̀túnba ṣe ń bá sọ̀rọ̀ mọ́, kò sí ní tó lè sọ́sàn sí ẹ mọ̀ kí oúnjẹ dùn kó máa wọ̀ yàn lára. Bẹ́ẹ̀ ni oúnjẹ ti wọ Oyèbádé lára ní àsìkò tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ ni. Tó ń tẹ́nu ní ẹnìkan bá tún kan lẹ̀kùn kòkòrò. Ọ̀túnba bá ní táwa ní bẹ lẹ́nu lẹ̀kùn. Ó bá di Oyènẹ́kàn. Bó ti wọlé ní kábíyèsí ní Ọ̀túnba bá ń kí pé Oyènẹ́kàn, bó ni ọ̀rẹ́ rẹ̀ náà wà ń bí aṣáláfíà ló wà pẹ̀lẹ́. Eléyìí tẹ́yìn méjèèjì wá bá mi lálejò ní lọ́jọ́ kan ẹlẹ́yìn méjèèjì wọlé. Ṣé kìí ṣe pé nǹkan ròdòròdò ni ó wọlé tọ̀ mí wá? Bá ní wá jókòó, bá ní ẹ má jẹ́ ń jókòó. Ọ̀túnba tí mo bá wà ní pé a ní ó jẹun náà. Ó ní lẹ́yìn ilé a lè mọ sọ̀rọ̀ oúnjẹ. Tí mo bá wà ní ó ṣe pàtàkì sí mi ná. Kí ló wá bá wà? Wò fún ìwúyè tí a fẹ́ ṣe, mo fẹ́ kẹ́ ẹ fún mi ní in tó dáa jù nínú tẹ̀lẹ̀ àpótí yín sányán ni mo wá, ni mo fẹ́ kí ẹ fún mi. Ní Ọ̀túnba bá nígbà tó lóun ní jẹun ní ìsìn, jẹ́ kí wọ́n dán lóhùn. Ló bá tún nanú pé ta ló wà ń bẹ̀ wọn? Ló bá sá pé ìkan lára àwọn, ó bá ní ẹ wọlé lọ. Ìtẹ̀lẹ̀ àpótí mi, aṣọ tó gbẹ̀yìn síbẹ̀ gangan eléyìí tó wuyì jù, ẹ gbé jáde wá. Ní ọmọ ọ̀dọ̀ bá wọlé ni ó bá lọ gbé sányán jáde wá. Bí wọ́n ti ń gbé bọ̀ ní Oyèbádé bá wòkè láti ibi tí ti ń lá ìka tí ti ń jẹ oúnjẹ aládìídùn. Ó bá ní Ọ̀túnba tí mo mọ̀ torí ẹ̀wà náà rí. Ọ̀túnba ní nítorí rẹ̀ wá ní kíni. Lọ wá tẹ̀bà tí iyán funfun lẹ́lẹ́
àtọbẹ̀ ẹ̀gúsí àti ẹran ìgbẹ́. Ẹni tó bá wọ̀ kọ́ láàánú, ẹni tí ń tó bá wá kálá òun ò tẹ̀ pilẹ̀ jẹun. Ní ta ni ó bá wá ló bá wá bí Oyènẹ́kàn ṣe gbé aṣọ ń ti ẹnu. Lẹ́yìn ìgbà náà tó gbé sẹ́gbẹ̀ẹ́ ló wá sẹ́ jókòó, ń lọ wá jẹun. Ń ló fa òwe Yorùbá kan wá tí wọ́n mọ̀ ní ẹni tá a bá bá nájà, ń la mọ́ kọjú sí èyí wá ariwo ọjà. Ariwo iyán àti ẹ̀gúsí ni Oyèbádé kọjú mọ́. Ó pàdánù aṣọ tó wá gbà nítorí náà nígbà tọ́jọ́ ayẹyẹ dé, Oyènẹ́kàn nìkan ni ó lè wọ aṣọ aláràbarà tí gbogbo èèyàn buyì fún pé sàdánkátà rẹ̀ ìwọ nìkan ni ọmọkùnrin tí ó rẹwà jù láàrin gbogbo àwọn olóyè tí wọ́n ṣẹ̀ fi joyè. Nítorí náà ọ̀rẹ́ mi, níta bá lọ ibìkan là ń kọjú mọ́ o. Sórí gbogbo àwọn ariwo ọjà gbogbo ibi ló wà. Ó kọjú mọ́ nígbà tó bá bẹ̀rẹ̀ sí wo ariwo ọjà lọ́tùn lósì. Ibi tó tẹjúmọ́ tó ń lọ gan, ó sọ ìfojúsùn rẹ nù nígbà tó bá bẹ̀rẹ̀ sí wo ariwo ọjà. Nítorí náà ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, èmi máa ń pè lólùfẹ́ yín, Fàdérẹra alálàyé Yorùbá ní sọ pé òpin ọ̀sẹ̀ yìí ntẹ́ bá lọ ní ẹ kọjú mọ́, ẹ kọ́kọ́ gbà bí wọ́n wọ́ná kẹ́ tó wá máa ṣe fàájì àbí nǹkan mi tó bá wà lẹ́gbẹ̀ẹ́. Yín tún máa rí yín gbà kan tí ọ̀pẹ mọ́. Ó dàbọ̀.